nìkan lọ́ba tí jẹ́ morí tó fún bàbá ńlá. Mìíràn fàná ya mọ̀já balóra mọ́yà nàta àjàrà padà mi ayé ìjìnlẹ̀ alẹ́. Ọlọ́run ti ń Solomon tú. Ìrù bàná balẹ̀ ìràmọ̀yá líra. Olùṣègùn Akíngbadé máa bọ̀ mo fẹ́ rí ọ. Ọlọ́run má jẹ́ mọ́ dúpẹ́ àyìn àgbé ọ̀gá nítorí tó o ṣe láàánú ẹ̀dọ́ lára bàbá gbọ́ ọpẹ́ wa Jésù Olúwa wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àjẹjù wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjá dòkú ọba tí òjé kí wàhálà ìdààmú kó ṣẹlẹ̀ sí wa ọba tí òjé kí ọfà ayé ọ̀fẹ́ èṣù kó bà wá àyìn ló gbọ́ àṣẹ lọ́ba ọba ohun Olúwa náà rèé láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ JP èyí tó máa wá fún wa ní ijọ́ mẹ́jọ mẹ́jọ tá a fi máa ṣe àṣàrò nínú ìrìn àjò ayé wa ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú a dúpẹ́ lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní ìlú UK tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà níbí wípé kí ohun Olúwa yẹn kó máa tẹ̀síwájú ní orúkọ Jésù iṣẹ́ yín ayé yín òwò yín kò lè dá dúró fún ẹnikẹ́ni Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín àti iléeṣẹ́ náà olè ara iná ẹ̀mí ò ní jó yín Jésù Olúwa wa ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú nípa ìyìn àgbẹ̀ ọ̀gá tó ṣe àánú ẹ̀dùn ẹlẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa ọba májẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti agbára adúpẹ́lá jẹjẹ dídí wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjá dòkú gbogbo orílẹ̀-èdè gbogbo ọba tí òjò wà aládàmú ṣẹ̀ sí wa ní gbogbo ìlú ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú tó ń tì wá lẹ́yìn tí ò tì wá lójú tí òjá gbé ìtìjú àyìn àgbẹ̀ ọ̀gá bàbá gbọ́ ọpẹ́ wa Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù mo ní báyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan a lè pe ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ JP a pè wọ́n sórí tẹlifóònù nọ́mbà wọn náà ní èyí 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11 fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan tí a fẹ́ bá ìyá ẹ̀rí abániṣẹ́ sọ̀rọ̀ orúkọ Jésù a ò ní bẹ̀rẹ̀ tìjú mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ojú àjọkọ̀ tó ń wò mí àti àwọn tá a mọ́ bá ètò Olúwa náà lọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ọ̀sẹ̀ mìíràn kó sojú èmi àti àyìn lógo aṣẹ́lọ́ba àwọn ọba ẹ jẹ́ ká gbé Bíbélì wa mo ṣe máa sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ lọ ẹ jẹ́ ká gbé Bíbélì wa
Ọlọ́run tí a fẹ́ sọ ní ọ̀sán yìí ó ṣe iyebíye nínú ọkàn, ó ṣe iyebíye nínú ayé, ó ti wá tètè kọ sí ẹbí tòótọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run títí láéláé ni, àtúnwí tútú ni. Orí abákà ní ọ̀sẹ̀ yìí, bá bá ṣe tú ní ọdún yìí, ó ṣe é ṣe ká mọ̀ tó bẹ́ẹ̀ ní ọdún tó bọ̀, torí Bíbélì kì í ṣá, kì í ẹ̀ tí, torí ọ̀rọ̀ Ọlọ́run a máa ṣe àṣàrò rẹ̀ nínú ọkàn wa ní gbogbo ìgbà, a máa tú a sì máa rí ọ̀rọ̀ Ọlọ́run pé ó ṣe iyebíye nínú ayé wa. Orúkọ Jésù ní gbèrè tìjú, Ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí, pé a ó jọ tú èmi àti yín, a ó jọ ṣe àṣàrò nínú rẹ̀. Òun náà ni odò Márà. Ẹ̀rí odò Márà, odò yẹn ń bẹ ní odò tí a ń pè ní odò Márà yẹn, odò yẹn ní ìlú Jerúsálẹ́mù. A ó rí wípé nínú ayé yìí ó ní a ó rí ìpọ́njú, ṣùgbọ́n ká tújú ká, nítorí pé kí ni Ọlọ́run ti ṣẹ́gun ayé fún wa. Ẹ̀rí ara ogun tọ́lọ́run ṣẹ́ fún wa náà ni wípé kò sí ẹnikẹ́ni tí ó wà nínú ayé tí ò ní Márà tiẹ̀. Omi ni ìlú yẹn ní tòótọ́, odò ni wọ́n pè é, odò Márà yẹn, nítorí pé kí ni omi tí gbogbo ìlú mu ni. Ṣùgbọ́n bí wọ́n ṣe mú tó, omi jẹ́ omi tó korò. Ẹ̀rí lórúkọ Jésù, gbogbo ohun tó ṣe gbogbo ìkorò nínú ayé wa, lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò wọbẹ̀, yóò tún ṣe lẹ́nìí. Ọlọ́run á wọbẹ̀, yá tún ṣe. Kò yẹ ká ní Márà nínú ayé ìmọ̀. Ọlọ́run tó ṣe àwòtó omi yẹn, ẹ rí i pé omi yẹn ò ní dá dúró ní ìlú yẹn, ó máa sàn káàkiri àgbáláyé ni. Èmi àti yín náà ní òkà tá a fẹ́ gbà nínú ayé yìí, èmi àti yín náà ní òkà tá a fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Mọ́mì dáàdì tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, ẹ rí i wípé nínú ayé wa àwa gan máa ní ohun kankan tó ń dùn wá nínú ọkàn, a máa ní ohun kankan tó ń bà wá lọ́kàn jẹ́. Mo lè fi àwọn ṣe àkàwé Márà, nítorí pé kí ni odò ní eléyìí jẹ́ ní tòótọ́, èyí tí gbogbo ìlú mu. Ọlọ́run rán wòlíì Èlíṣà wá, wòlíì Èlíṣà ló ṣe kí ni ló ṣe àwòtán omi yẹn. Ẹ̀rí ó ní ní tòótọ́, ó ní omi yìí láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, ó ní yóò máa sun ohun tó dùn. Ojú tó wò mí àti ọkàn tó wò mí lọ́wọ́lọ́wọ́, gbogbo ohun tí ń ṣe Márà nínú ayé yín, èyí tẹ́ ń wò pé ó jẹ́ ìkorò, àbí èyí tẹ́ ń wò pé ìbànújẹ́ ni, lónìí ní orúkọ Jésù ọba májẹ̀mú yóò fi àdùn sí. Bóyá ohun kankan là ń máa ń wò nínú ìrìn àjò ayé wa, bóyá ohun kankan là ń wò nínú ìdílé wa pé Ọlọ́run ó yẹ kó o bójú wo ohun tó jẹ́ ìkorò yìí, torí mi ò fẹ́ ìkorò nínú ayé mi mọ́. Mọ́mì dáàdì lórúkọ Jésù a ò ní gbúrò ìkorò yẹn mọ́. Dáàdì mọ́mì mi, Márà yìí odò tí gbogbo ìlú, odidi ìlú máa ń mu ni, àwọn ìletò máa wá pọn níbẹ̀ ní tòótọ́. Bẹ́ẹ̀ ni bó ṣe wà náà nìyẹn, pé kí ni a gbé ẹnìkan kalẹ̀ nítorí ẹnìkan, a gbé ìdílé mi kalẹ̀ nítorí ìdílé kan. Bí a ṣe gbé ìyá kalẹ̀ fún àwọn ọmọ, bẹ́ẹ̀ náà la ṣe gbé bàbá kalẹ̀ fún àwọn ọmọ, bẹ́ẹ̀ náà ni a ṣe gbé ọmọ kalẹ̀ fún àwọn òbí ẹ̀. Ṣé wá rí pé àwọn adùn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn ìdílé ni, inú ẹ̀ nìyá àti bàbá wà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a lè máa rò nínú ọkàn wa, tàbí a lè máa wò nínú ìdílé wa pé ohun kan wà nínú ìdílé mi èyí tí mi ò fẹ́ mọ́. Nítorí Ọlọ́run mú wòlíì Èlíṣà, ó mú lọ ṣe àwòtán omi nìní. Lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò bá orísun ohun tó jẹ́ Márà nú ayé yín yẹn, yóò bá wí ní ọ̀sán yìí, débi pé ẹ ò tún gbúrò Márà yẹn mọ́. Mọ́mì dáàdì, tí a bá lọ wo ìwé 2 King, ìwé àwọn ọba kejì ni mo ti fẹ́ sọ ọ̀sán yìí. Mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa wòlíì Èlíṣà tó jẹ́ pé Ọlọ́run mú lọ láti lọ ṣe àwòtán omi nì. Ó kún bá tiẹ̀ ní, ṣùgbọ́n bó ṣe dé ibi omi nì, ó fẹ́ bù ní tòótọ́. Wọ́n wá jẹ́ kó mọ̀ wípé ilẹ̀ mọ̀ sá, omi yìí kò mọ̀ dùn, nítorí pé kí ni ó ń korò ni. Bí a bá fẹ́ ṣe àkàwé omi yẹn, a wò pé bóyá a bá gbo ewúro nígbà tí omi bá jẹ́ omi tí gbogbo èèyàn máa mu, ṣùgbọ́n tó tún korò, ṣe rí pé kò dáa. Mọ́mì dáàdì, orísun
orísun ìkorò ayé yín èyí tẹ́ ń wò yẹn tẹ́ ẹ̀ fẹ́ mọ́ yẹn ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò bá pàdé ní ọ̀sẹ̀ yìí. Dáàdì mọ́mì ẹ gbàgbọ́ orísun ìkorò yẹn tí àwọn ènìyàn fi ń kẹ́gàn ayé yín yẹn. Dáàdì mi mọ́mì orísun ìkorò èyí tí wọ́n fi ń sọ̀rọ̀ ẹ̀gàn sí inú ayé yín yẹn lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò ṣàwòtán rẹ̀ lónìí. Abájọ tí wòlíì Èlíṣà ní ẹ tètè sáré lọ fún mi ní àwo tuntun kan, ó yẹ fún mi ní àwo tuntun kan, ó ní ẹbu iyọ̀ sínú rẹ̀ wá. Wọ́n sáré ṣe èyí bí ìránṣẹ́ Ọlọ́run ti wí. Ṣé bí àwọn àdàmọ̀dì àti àwọn tí ò sí òtítọ́ náà ni òde wọn gba àwọn wòlíì mìíràn gbọ́ àti àwọn wòlíì mìíràn gan tọ́run bẹ nínú ayé wọn ṣùgbọ́n tí wọ́n fi kó ìrìn àjò ayé wọn ń kọ́ nípasẹ̀ pé lágbájá ní o gbọ́dọ̀ ṣe é di ẹni tí ò ní mọ́. Ẹ wo bí wọ́n ṣe sáré lọ ṣe fún wòlíì Èlíṣà yẹn tí wọ́n sáré lọ ṣe ohun tó ní kó tètè kọ́kọ́ sáré ṣe ná tí wọ́n sáré lọ ṣe wòlíì mélòó ni wọ́n lè sábà gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu mọ́. Bẹ́ẹ̀ látètè kọ́ ṣe ni àsọtẹ́lẹ̀ sì ti wà lẹ́nu àwọn ìránṣẹ́ Ọlọ́run tí àwọn ènìyàn sí ìlú sí orílẹ̀-èdè láti lọ jíṣẹ́ ṣùgbọ́n nípa ètí àti ìwà búburú àti irọ́ ẹnu kò jẹ́ wọ́n máa gbà wọ́n gbọ́ pọ́ nítorí pé kí ni wọ́n ti ẹ̀fẹ́ gbà wọ́n gbọ́ irọ́ àti ète tí wọ́n fi kún ìrìn àjò yìí ń kọ́. Dáàdì mọ́mì orúkọ Jésù mo láàní bọ́wọ́ èmi àti lórúkọ Ọlọ́run alààyè mo láàní bọ́ sí ọwọ́ ìṣù àwọn ènìyàn. Ṣé bí àwọn ìránṣẹ́ àti àwọn ará ìlú yìí tètè gbọ́ ti wòlíì Èlíṣà ni? Ẹ bá mi wo ìwé 2 King 7 ẹ bá wo ìwé 2 King 7 ẹ jẹ́ ká lè lọ wo ọ̀rọ̀ yìí níbẹ̀. Tá a bá lọ wo ìwé 2 King 7 yẹn ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti 19 títí dé 21 ìtàn kékeré ni nítòótọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìtàn mìíràn tún wà ní ìsàlẹ̀ rẹ̀ èyí tó jẹ́ wípé ó ṣẹlẹ̀ pẹ̀lú wòlíì Èlíṣà yẹn. Dáàdì mọ́mì Ọlọ́run bẹ bí ìtàtijọ́ àwa la ò sìn bó ṣe yẹ ká sìn. Tí a bá sìn ní òtítọ́ àti òdodo dájú sáká ìránṣẹ́ Ọlọ́run á gba yín sọ̀rọ̀. Ẹ rí bí àwọn ìlú ìṣe gbọ́ ọ̀rọ̀ sí wòlíì Èlíṣà lẹ́nu tí wọ́n tá ṣe èyí ó dúpẹ́ gbàdúrà sí ó wá lọ síbi orísun omi yẹn gangan ó lọ da ìwé síbẹ̀ ó ní ìwo omi ò tún sun kíkorò mọ́ nítorí pé kíni adùn ló máa sun ó dẹ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe rí bẹ́ẹ̀ tó ń kọ́kọ́ ṣé àwọn ènìyàn àbí àwọn ọmọ wẹ́wẹ́ ò tún mú iṣẹ́ mìíràn jáde láti jẹ́ pé kí wọ́n kẹ́gàn ìránṣẹ́ Ọlọ́run yẹn èyí tó jẹ́ pé ìfira wọlẹ̀ àti ìfira wọn ṣẹ̀sín àti ìfira wọn sọ̀rọ̀ àsádà sí àwọn ènìyàn kò jẹ́ wọ́n gbọ́ ọ̀rọ̀ wòlíì gbọ́ mọ́. Lórúkọ Jésù èmi àti ìyá ní di ẹni ìtanù kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run nìkan a ní ẹlòmíràn gan tí kì í ṣe pé ó gbé Bíbélì ó gbé ní tí ò gbé ṣọ́ọ̀ṣì lérí ṣùgbọ́n tí àsọtẹ́lẹ̀ ìtumọ̀ ń bẹ ní ẹnu rẹ̀. Mọ́mì dáàdì wa gán lè jogún èyí pé Ọlọ́run mo fẹ́ kó ru ahọ́n mi ní agbára mo fẹ́ kó ní ẹ̀bùn àsọtẹ́lẹ̀ àti ìran tó pé tí a bá ti rí ní ìríran tó pé àti àsọtẹ́lẹ̀ gidi a lè pàṣẹ fún òkè pé ó ṣìdí á sì ṣí ni. Mọ́mì dáàdì a ò ní gbèrè tìjú ẹ jẹ́ lọ sọ fọ́lọ́run ẹ jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí mọ́ mo yìn ọ́ mo gbé ọ̀gá nítorí tó ṣe nínú ayé mi àdúrà ẹ̀dúró lẹ́lẹ́ àdúrà pẹ́ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ̀mú bàbá mo yìn ọ́ bàbá mo gbé ọ̀gá ọba àwọn ọba olúwa àwọn olúwa akọ̀mọ́tì kálẹ́yìn ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba má jẹ̀mú ayọ̀ Ọlọ́run a yìn ọ́ lórí àwọn ìránṣẹ́ yìí bàbá mo gbé ọ̀gá ọba tó dá wọn sí ọba tó jẹ́ wọ́n wà láyé wà láàyè ọba tí ò jẹ́ wọ́n gbèrè jù ọba tí ò jẹ́ wọ́n dẹni ìtanù bàbá mo gbé ọ̀gá Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àtẹ́pá tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ nínú ayé mi èyí tí ò ń jẹ́ kí àdúrà tí wọ́n fẹ́ gbà ní ọ̀sẹ̀ kó ṣẹ nínú ayé mi bá kó dáríjì mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù ọ̀run dáríjì bàbá dáríjì ọmọ dáríjì ẹ̀mọ́ dáríjì gbogbo agbára ẹ̀ṣẹ̀ nínú ayé yẹn Ọlọ́run má jẹ̀mú bá kó parẹ́ ọmọ kó parẹ́ ẹ̀mọ́ kó parẹ́ tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ ní ìdílé ìyá àti ìdílé bàbá èyí tá ẹjọ́ ogún ẹ̀ èyí tá ẹ̀gbà
ìjókòó rẹ̀ èyí tí wọ́n fà wọnú ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí tó wá fìyà jẹ ìrìn àjò yín ní orúkọ Jésù tó mú ìkorò bá ìrìn àjò yín ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run májẹ̀mú bàbá dáríjì Olúwa mú kúrò bàbá mú kúrò ọmọ mú kúrò ẹ̀mí mú kúrò ojú tó ń wò mí lọ́wọ́wọ́ ní orúkọ Jésù gbogbo agbára ẹ̀ṣẹ̀ tó lè fa wàhálà wọnú ayé yín tó lè ní ìkorò rẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú tilẹ̀kùn mọ́ ọba àwọn ọba ti tilẹ̀kùn mọ́ ní orúkọ Jésù ilẹ̀kùn náà kò ní ṣí sínú ayé yín mọ́ bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run májẹ̀mú mo rán ọ sínú orísun ìkorò èyí tí ènìyàn ń wò wo ayé mi èyí tó jẹ́ pé bí ṣe máa sun ìrìn àjò ayé tèmi gan kò yé mi mọ́ Ọlọ́run mo rán sí orísun ìkorò yẹn ó yá bá ìkorò wínú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú mo rán sínú ayé ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ mo rán sórí iṣẹ́ ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ mo rán sórí orísun ogun tó ń jẹ ayé wọn ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo gbòǹgbò ìkorò yìí Ọlọ́run bá mi bá wí kúrò nínú ayé yín nífa ayé yín já ìkorò mọ́ gbogbo ọwọ́ ìkorò gbogbo ojú ìkorò gbogbo ẹsẹ̀ ìkorò orí ìrìn àjò ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá mú kúrò ó yá fàdù sí ó yá rán àdù síbẹ̀ ní orúkọ Jésù ò ní fàyè yín ròyìn ogun mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀rí wọ́n ní ó ní wọ́n bu iyọ̀ sínú àwo títún ó gbàdúrà sí wa lọ dà sórísun Ọlọ́run májẹ̀mú mo rán sí orísun ogun tí mo lè tara gbà látara àwọn òbí mi ogun tí mo lè tara gbà látara àwọn òbí tèmi tí wọn ò mọ̀ gbà tí wọ́n ń dá ogun yìí Ọlọ́run májẹ̀mú mo rán síbẹ̀ gbogbo orísun ogun náà gbogbo orísun ìkorò tí mo tara òbí gbà Ọlọ́run májẹ̀mú yá mú kó nú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run májẹ̀mú gbogbo orísun ìkorò ètè ẹ̀tara òbí gbà ètè ẹ̀tara òbí gbà tó bá ìrìn àjò ayé yín láàmú tó ń bá ìrìn àjò ayé yín lọ ní ọ̀tún sósì ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run o mo rán ọ ní wákàtí ọ̀wọ̀ yìí ìránṣẹ́ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí ojú tó ń wò mí màmá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí bàbá mi tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ orísun ìkorò tí ẹ fara gbà látara wọn òbí ní wákàtí ọ̀wọ̀ yìí mọ́mì ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run májẹ̀mú ò ní dí ẹ gbúrò rẹ̀ mọ́ ọba àwọn ọba ò ní dí ẹ gbúrò rẹ̀ mọ́ mo rán Ọlọ́run alààyè tó gùn gbọ́gbọ́rọ́ ọba tó máa fọ ọmọ ẹyọ kúrò nínú ọ̀fìn gbogbo ọwọ́ ìkorò tí ẹ tara òbí gbà bàbá mi màmá mi ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ gbé ọwọ́ lé orí yín ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ọwọ́ ìkorò yẹn tẹ́ ẹ fara òbí tó tara òbí wọnú ayé yín tẹ́ ẹ wá forí là á tẹ́ ẹ fi gbé wá sínú ayé tó wá bá ìṣẹ̀dá yín rìn káàkiri mọ́mì dáàdì tó ń da ìṣẹ̀dá yín láàmú ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ọwọ́ ìkorò náà ní wákàtí Ọlọ́run májẹ̀mú mo ní kó finá sí àárọ̀ ọ̀run dàpọ̀ mọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo gbòǹgbò ìkorò iná Ọlọ́run kó dàpọ̀ mọ́ àrá ní wákàtí ọ̀wọ̀ gbogbo gbòǹgbò ìkorò yẹn gbọ́rọ̀ Olúwa nínú ayé ojú tí ó wò mí àti ọkàn tó ń gbọ́rọ̀ mi lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú mo rán níṣẹ́ sí ayé wọn ní wákàtí ọ̀wọ̀ yìí gbòǹgbò ìkorò tí wọ́n tara gbà ní wákàtí ọ̀wọ̀ yìí tí wọ́n tara bàbá gbà sára yá tó wá bá ìrìn àjò ayé yín rìn tó dà ìrìn àjò yín àmú tó lẹ̀ ní sinmi ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run májẹ̀mú ya ti bá wí ọba àwọn bàbá mi bá wí gbogbo ọwọ́ ìkorò yẹn ní orúkọ Jésù ẹ̀ tún gbúrò rẹ̀ mọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run tí wòlíì Èlíṣà bá ṣe àwòtán omi odò máa ní nígbà tí àwa gan débẹ̀ nígbà tí a lọ sí ibẹ̀ odidi ọlọ́pàá bíi méjì ló dúró níbẹ̀ ayọ̀ ike aláfẹ́ bù wọ́n ní rárá ẹ mú ẹ bá lè mú yúkẹ́ ẹ máa mú ni nítorí àwọn ò fún ẹnikẹ́ni lórí ọ̀fẹ́ láti bù lọ gbogbo ẹni tó bá lọ Jerúsálẹ́mù lè jẹ́rìí sí tí mò ń sọ yìí wọ́n fara mọ́ ẹ bá kẹnu bọ̀ ẹ máa mú torí omi yẹn sàn wẹ́rẹ́wẹ́rẹ́ ni Ọlọ́run májẹ̀mú mo rán omi yẹn sínú ayé ní wákàtí ọ̀wọ̀ yìí mo fi ìpè àti ayé orí ràn mo fi pè jáde láti lu Jerúsálẹ́mù ọwọ́ tó ṣe àwòtán omi yẹn nínú ayé tí àwa náà ọyọ́ kó ṣàwòtán ayé yín mọ́mì dáàdì Ọlọ́run májẹ̀mú mo ní kó ṣàwòtán ayé yín gbòǹgbò ìkorò tẹ́ ń wò tí inú yín bàjẹ́ oṣooṣù lọ́dọọdún sọ̀sẹ̀ yẹn dáàdì mọ́mì ẹ tún gbúrò mọ́
lórí iṣẹ́ yín lórí ọ̀nà yín mọ́mì ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́. Ọlọ́run májẹ̀mú tó mú ìlú omi márààrún tó sọ di dídùn yóò mú àdùn bá ayé yín. Ìkorò ti kúrò ńbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ta ló fẹ́ lò fún mi. Ẹ̀rí Ọlọ́run màmá rán wòlíì Èlíṣà lọ sí ìlú yẹn ni ó lè rán ẹnìkan sínú ayé tí náà láti wú gbogbo ìkorò ipò. Ta ló fẹ́ lò fún mi? Ta ló fẹ́ lò sínú ayé mi? Mọ́mì dádì ó ṣe pàtàkì mà. Ọmọ lálọ́lá ẹ jẹ́ sọ fún Ọlọ́run ta ló fẹ́ lò sínú ayé mi tó lè mú gbogbo ìkorò kúrò nínú ayé mi tí wọn ò ní gbúrò rẹ̀ mọ́. Yẹ ẹran sínú ayé mi, gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run májẹ̀mú ta ló fẹ́ lò tí ó mú gbogbo ìkorò kúrò nínú ayé mi, tí ó mú kúrò lórí iṣẹ́ mi, gbogbo ojú ọkàn tó ń wò mí, màmá mi, bàbá mi, gbogbo ìkorò yí ayé yín. Mo sọ fún Ọlọ́run pé gbogbo ìkorò kò yí ayé yín. Mo ní kò tọ́ sí iṣẹ́ yín, mọ́mì dáàdì kò tọ́ sí ọ̀nà yín. Kí lẹ fẹ́ fi ṣe nínú ayé ẹ̀ gbúrò rẹ̀ mọ́? Gbogbo ìkorò yẹ kùnú ayé wọn. Mo pa láṣẹ Ọlọ́run májẹ̀mú mo rán sínú ayé tó wò mí, ọkàn tó wò mí, etí tó ń gbọ́ mi, gbogbo ìkorò ètò ẹ̀rí tínú yín bàjẹ́ yẹn. Ọlọ́run májẹ̀mú ó yá kó ṣàwòtán rẹ̀. Ọlọ́run tó ṣàwòtán omi mára tó bẹ̀rẹ̀ sí di dídùn láti ìgbà náà ó yá kó ṣàwòtán gbogbo tẹ́ fẹ́ nínú ayé yín, lójú ọ̀nà yín, bóyá lórí ọmọ, bóyá lórí ọkọ yín, bóyá lórí aya yín. Gbogbo ìkorò yẹn Ọlọ́run májẹ̀mú o mo pè sínú ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí. Mo pe Ọlọ́run sínú ayé yín. Gbogbo ìkorò yẹn ó yá lọ mú kúrò. Gbogbo ohun tó dààmú ayé yín, gbogbo ẹ̀rọ ọmọbí ni, gbogbo diabetes ni, bóyá ti cancer ni, bóyá tó ṣúgà ni, ní wákàtí ọ̀wọ̀ yìí ohun tó ń dààmú ayé yín tẹ́ ẹ fẹ́ mọ́ tí wọ́n fi sórí oògùn lílò yẹn. Ọlọ́run májẹ̀mú ó yá lọ́nà ayé àwọn ọ̀ṣẹ́ gbogbo tó wò mí, gbogbo ọkàn tó ń gbọ́ mi lọ́wọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo ìkorò yẹn Ọlọ́run májẹ̀mú ó yá lọ ṣàwòtán ẹ̀, ó yá ṣàwòtán rẹ̀. Ọlọ́run tó lo ara yín ó yá kó ṣàwòtán rẹ̀. Òun ló ní ẹ̀jẹ̀ ara yín ó yá kó ṣàwòtán rẹ̀. Ọlọ́run tó ní egungun ara yín ó yá kó ṣàwòtán rẹ̀. Òun ló ní ẹran ara yín ó yá kó ṣàwòtán rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀jẹ̀ ara yín Ọlọ́run májẹ̀mú ṣàwòtán ẹ̀. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run ìmọ̀ tó pọ̀ ní ipá àti agbára. Ẹ̀rí àwọn ọmọ kéékèèké wá jáde, wọ́n jáde wọ́n wò ó pé apárí gòkè wá jáde ìsàlẹ̀. A ó rí pé ìtàn méjì ló wà níbẹ̀. Wọ́n wá wò ó pé ẹni tó ti bá wọn ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lájẹ́ pé omi yẹn kó máa di dídùn. Àwọn ọmọ gbẹ́bẹ̀rẹ̀ wá sáré tẹ̀lé pé apárí gòkè wá níbo ló ń lọ. Ìyẹn dẹ̀ padà sórí òkè ní. Ẹ̀rí àbájọ wọ́n ní àwọn ọmọ bíi díárì sì jáde bí 40. Wọ́n dẹ̀ fa gbogbo àwọn ọmọ yẹn ya. Wọ́n sì jáde abẹ́ bíi díárì 2. Wọ́n dẹ̀ fa bí ọmọ bíi 40. Ẹ̀rí kìkìdá ká gbọ́ ọ̀rọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run lẹ́nu. Nítorí pé kíni tí àwọn ọmọ yìí náà bá gbọ́ tí wọ́n jẹ́ ọmọ tí ì ṣe ọmọ Bélíálì ni wọ́n yẹ kí wọ́n gbọ́dọ̀ sí òbí wọn lẹ́nu tí wọ́n fi ìránṣẹ́ ṣe yẹ̀yẹ́. Ẹni tí ó sọ àsọtẹ́lẹ̀ sí nǹkan tó sì yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù èmi àti yín ò ní gbèrè tìjú. Ọlọ́run májẹ̀mú kí lóhun tí mo lè sọ, kí ni ìwà tí mo lè wù, kí lóhun tí mo lè ṣe tí mo fi lè kọlù ìránṣẹ́ Ọlọ́run èyí tó lè mú ìkorò bá ayé mi. Ọlọ́run májẹ̀mú májẹ̀mú kó bá ayé mi. Gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run gbà mí. Èṣù má jẹ́ ó lò mí, èṣù ò ní lò yín. Gbogbo ẹwọ́ èṣù, ìpinnu èṣù tí máa ń mú yẹn kọlù ìránṣẹ́ Ọlọ́run láti lè gbé ègún nípa rẹ̀ tàbí láti lè gbé ègún nínú ayé rẹ̀ ní orúkọ Jésù. Dáàdì mọ́mì kò ní bàlẹ̀ ayé yín. Dáàdì mi mo ní kò ní bàṣẹ ayé yín. Tá a bá rí agbára kágbára èyí tó lòun ó gbé ẹ̀mí ìgbéraga èyí téèyàn fi kọlù ìránṣẹ́ Ọlọ́run tó wọ́n fi ta iná lọ́dọ̀ bọ́ wọ́n fi gbòpò yín ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò pè yín pẹ̀lú ìránṣẹ́ náà. Gbogbo ẹnikẹ́ni tó lóun ó fi ẹ̀mí ìgbéraga ta iná rẹ̀ láti lè kọlù ìránṣẹ́ Ọlọ́run, láti lè mọ́ gbọ́ àsọtẹ́lẹ̀, láti lè mọ́ lè rí ìran ìjìnlẹ̀ fún yín ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó bá agbára náà wí. Ọba àwọn ọba kó bá wí. Mọ́mì dáàdì ọwọ́ Ọlọ́run yóò wà nínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. Olúwa gbà mí. Ẹ̀rí pé ti ń lọ oko oṣù bíi 2 péré. Ọlọ́run gbà mí. Olúwa jẹ́ n kú àdúrà rí pé mo ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí.
ọba àwọn ọba jẹ́ kí n pa ìjọ àdúrà ṣe pàtàkì láti kó wa tá a bá ti kó àdúrà gbogbo ayé ó mọ̀ wípé yes ọwọ́ Ọlọ́run ti wà nínú ayé ìránṣẹ́ yìí ọba tó wà ní ipá àti agbára ọbẹ̀ ìmọ̀ tán lọ òní 25 ó tán lọ nìyẹn olúwa jẹ́ ń kó àdúrà Ọlọ́run má dẹ̀ mú kọ́dún ìkó tó parí olúwa jẹ́ ń kó àdúrà ẹgbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run má dẹ̀ mú gbogbo ojú ọ̀tọ̀ tó wò mí bàbá mi màmá mi àǹtí mi ẹ̀gbọ́n mi ní orúkọ Jésù ẹ kó àdúrà bó ti wù kọ́dún èyí ti ṣe tó ẹ̀yin tẹ̀yìn ẹ kó àdúrà nínú ayé yín lórí iṣẹ́ yín lórí ọmọ lórí ayé yín lórí ayé ọkọ lórí ayaya Ọlọ́run má dẹ̀ mú àdúrà ayé yín Ọlọ́run bá mi kó fún yín ọba àwọn kókó fún yín olúwa kókó fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù a sọ fún Ọlọ́run fà mí kúrò nínú ọ̀gbun kẹ́rì ọ̀rọ̀ yẹn ló ṣe létí ẹlòmíràn wà nínú ọ̀gbun tó jẹ́ pé gbogbo ohun tí ó ṣe ó kàn án fírífírí ló ń jáde ohun rẹ̀ kò jákè Ọlọ́run má jẹ̀mú fà mí kúrò nínú ọ̀gbun tí ayé ẹlòmíràn wọ́n ti kì í sínú ọ̀gbun láti January tí ò mọ ojútùú rẹ̀ mọ́ Ọlọ́run má jẹ̀mú fà ayé kò nínú ọ̀gbun iṣẹ́ ẹlòmíràn nínú ọ̀gbun ló wà ó kàn ń ṣiṣẹ́ bí erin ń jẹ̀gẹ̀ lérí ni ọba àwọn ọba ò gbogbo bó ti wù kọ́kọ́ application tó gbogbo òun wá iṣẹ́ àwọn tí ò tó ni wọ́n tún máa síbẹ̀ ẹlòmíràn yóò kọ ìwé lẹ́jẹ́ pé in tí ò mú lọ gan kò ní tó tẹlòmíràn kọlọkọ project wa in tí ò mú lọ kò ní tó tẹlòmíràn ẹni tí ò tó kéré sí gangan tó jẹ́ pé owó tiẹ̀ lọ́pọ̀ jù ogan wọn tún gbé fún òní gbé fún òun tó ké ọwọ́ ni ayé ti fi ìrìn àjò ayé ẹni yẹn sínú ọ̀gbun nìyẹn wọ́n fi iṣẹ́ rẹ̀ wọ́n kì í sínú ọ̀gbun ẹ̀mí wọn bá tó pọ̀ ní àti agbára ajá lọ sọ fún Ọlọ́run Olúwa gbà mí mú iṣẹ́ mi kúrò nínú ọ̀gbun inú ọ̀gbun tí ìka ìhun ènìyàn bí tí wọ́n kì í iṣẹ́ mi bọ̀ yìí ọba tó pọ̀ ní ipá àti agbára wọ́n yáfa ẹsẹ̀ mi kúrò nínú ọ̀gbun ayé ẹ̀dúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má dẹ̀mú nínú ọ̀gbun ìkà tí àwọn ènìyàn ibi tí wọ́n kì í iṣẹ́ yín bọ̀ yẹn Ọlọ́run ó yẹ kó fa ẹsẹ̀ yín jáde iná ọ̀run ó yá dàpọ̀ máa rà ní wákàtí ọ̀wọ́ yìí mo rán ọ ní iṣẹ́ sínú ayé àti ojú tó ń wò lọ́wọ́lọ́wọ́ inú ọ̀gbun tí wọ́n kì í iṣẹ́ yín bọ̀ yẹn inú ọ̀gbun tí wọ́n kì ayé yín bọ̀ yẹn inú ọ̀gbun tí wọ́n kì ìrìn àjò ayé yín bọ̀ tí wọ́n tó jẹ́ pé òye ayé iṣẹ́ yín ó ṣe fírífírí fún àwọn ènìyàn tó kọ́ ràn yín lọ́wọ́ Ọlọ́run má jẹ̀mú ó tó gẹ́ ní òní ọ̀gbun tí ọ̀tá àti ìdílé àwọn ẹbí ìdílé àwọn èèyàn ìdílé àwọn èèyàn ìran tí wọ́n kì í iṣẹ́ yín bọ̀ yẹn gbogbo ọ̀gbun bẹ́ẹ̀ ní orúkọ Jésù iná ara ó yá dàpọ̀ máa rà ó yá lọ fọ́ ibẹ̀ tútú ọ̀gbun tí wọ́n kí ayé yín bọ̀ ó yá kó fa ayé yín lé yín lọ́wọ́ Ọlọ́run àwọn Ọlọ́run kó fa ayé yín lé yín lọ́wọ́ ayé yín ti tó lò ní orúkọ Jésù mo pa láṣẹ ni gbogbo ayé tó fi ayé yín dà yín láàmú yẹn gbogbo òkèèyàn tó fi ìrìnàjò ayé yín dà yín láàmú ní orúkọ Jésù iná àrá kó dàpọ̀ ní wákàtí òwò yá kó bù fọ́ lù wọ́n gbogbo ojú ibi tó fi ń wo ayé yín gbogbo ojú kàtó fi ń wo iṣẹ́ yín gbogbo ọwọ́ ibi tí wọ́n fi ń sọ̀rọ̀ pa gbogbo ètè ìkà tó fi ń rojọ́ iṣẹ́ yín yẹn fún ibi tàbí fún ìkà láti jẹ́ pé àwọn ìkà yẹn náà ò ní gbọ́ sí ẹnu yín wọ́n ṣèdájọ́ lọ ní tiwọn nìyẹn nítorí pé kíni wọ́n ti gbọ́ bí ẹnìkan dẹ̀ ti ń ṣèdájọ́ gbogbo ẹnikẹ́ni tá a ti yàrá obìnrin mú jáde mi ò fẹ́ mọ̀nà sí ìyá rẹ̀ gbà bí bóyá gbéni tàbí wọ́n ṣe kíni wọ́n fi ọ̀bẹ gbé jáde tó wá sọ ọ̀rọ̀ yín ní ibi tó sọ̀rọ̀ iléeṣẹ́ yín yẹn ní ibi tó ń ro ọjọ́ ibi nípa iléeṣẹ́ yín Ọlọ́run má jẹ́ mú ọ sọ fún Ọlọ́run ni iná àrá kó dàpọ̀ iná ọ̀run kó dàpọ̀ máa rà gbogbo èèyàn ibi tó sọ̀rọ̀ iṣẹ́ mi ní ibi gbogbo èèyàn ibi gbogbo ìka tó sọ̀rọ̀ tọ́nà wọ́n fi ayé mi sínú ọ̀gbun àbí iṣẹ́ mi sínú ọ̀gbun àbí iléeṣẹ́ mi sínú ọ̀gbun iná àrá kó dàpọ̀ mọ́ iná ní wákàtí ọ̀wọ́ yìí ó yá kó sọlù wọ́n ìgbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o bàbá àwọn ọba olúwa àwọn tí kà lẹ́yìn iná ọ̀run ó yá dàpọ̀ máa rà gbogbo ẹni tá a tara obìnrin bí gbogbo ẹni tó tara obìnrin jáde tó sọ̀rọ̀ iléeṣẹ́ mi fún ibi tó sọ̀rọ̀ iléeṣẹ́ mi fún ìkà tó ń sọ tètè ìkà lẹ́nu rẹ̀ tó jẹ́ pé àwọn náà gbọ́ wọ́n ṣèdájọ́ lọ́wọ́ ara wọn nìyẹn ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yá bù fọ́jú lù wọ́n gbogbo tó fi ṣàgbá lórí ìrìn àjò ayé yín ó ti tó gẹ́ lónìí ní orúkọ Jésù wọn ló tó gẹ́ Ọlọ́run má jẹ̀mú ojú Olúwa kó wà lára yín ojú Olúwa wà lára wọn ojú Olúwa kó wà lára yín ojú Olúwa wà lára wọn ojú Olúwa kó wà lára yín ojú Olúwa kó wà lára wọn ní wákàtí ọ̀wọ̀ ojú Olúwa kó wà lára yín
gbogbo ọwọ́ ìkà tó máa fa ayé èèyàn sẹ́yìn ní orúkọ Jésù kò ní rí ayé yín fàmì sẹ́yìn mọ́. gbogbo ọwọ́ ibi tó máa fi ba ayé ènìyàn jẹ́ tí wọ́n fi tẹ ògo èèyàn rìn ní orúkọ Jésù wò ráyè lórí ògo yín dìde ògo yín kó dìde ó yá kó bẹ̀rẹ̀ sí ta ògo yín kó ta ògo yín kó ta ògo yín yóò tàn ní orúkọ Jésù kò ní ṣe é dọ́gbọ̀n mọ́. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ògo odò máràtán nìyẹn ògo rẹ̀ tó tàn gbogbo ayé wọ́n ti bẹ̀rẹ̀ sí dùn lórúkọ Jésù. ògo yín yóò tàn débi pé ẹ̀yin gan mọ̀ pé ẹ ti ń rí ògo yín lò. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. lọ́ọ́ tó sọ fún Ọlọ́run ẹ̀fà tó pọ̀ nípa àti agbára Olúwa jẹ́ ayé mi gbà. ẹlòmíràn ìṣẹ̀dá rẹ̀ kàn wà ní ó wà ní ó lè ká sọ pé ó wà ní oko ibì kan òun sì wà ní ìlú ibòmíràn. ẹ jẹ́ sọ fún Ọlọ́run níbo ni ìṣẹ̀dá wà. Olúwa wá ìṣẹ̀dá mi ó yá wá pọ̀ fún mi èmi tí mo ní ayé ibi tí mo wà rè ìṣẹ̀dá mi dìde ó yá wá mi kàn kó máa ṣe rere ní wákàtí wọ́n gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù Ọlọ́run májẹ̀mú o ẹ sọ fún Ọlọ́run ìṣẹ̀dá yín o wákàtí ọ̀wọ̀ yìí ó yá kó wá ayé yín kà ó yá kó wá ayé yín kà ẹ̀yin tẹ́ ẹ ní ayé ibi tẹ́ ẹ wà rè ẹ máa sọ fún ìlú ibi tẹ́ ẹ wà rè orílẹ̀-èdè tẹ́ ẹ wà rè ibi tẹ́ ẹ gbé rè Ọlọ́run májẹ̀mú o ìṣẹ̀dá yín o ní gbogbo ibi tó o bá wà ó yá ìdè má sùn mọ́ ó yá kó wá ayé yín kà ohun rere tẹ́ ẹ fẹ́ ṣe nínú ayé tí wọ́n ń dá dúró yẹn ó yá bẹ̀rẹ̀ sí máa tàn ó yá kó bẹ̀rẹ̀ sí máa tàn ó yá kó bẹ̀rẹ̀ sí máa jí dìde gbogbo ibi wọ́n bù wá níbo nìṣẹ̀dá yín wà ẹ sọ fún Ọlọ́run ẹ sọ fún Olúwa májẹ̀mú o àwọn ènìyàn ń sọ lọ́wọ́ gbogbo ìṣẹ̀dá wọn níbo wà níbo nìṣẹ̀dá yín wà tàlẹ́ tó wà lọ́wọ́ rẹ̀ ó ti dòkú ni ó wà nínú sàdé ó wà nínú sòkú ni ní wákàtí ọ̀wẹ́ Ọlọ́run májẹ̀mú ìṣẹ̀dá yín Ọlọ́run kó lọ gbà lọ́wọ́ ẹ̀ tó bá ti dòkú Olúwa gbà lé yín lọ́wọ́ tó bá wà ní ìlú bòmíràn ó yá kó wá yín kan ní ìlú tó wà yẹn ìṣẹ̀dá yín kó tẹ̀ yín lọ́wọ́ ìṣẹ̀dá yín kó wá yín kan ó yá kó jọyìn ara wọn kó ẹ bẹ̀rẹ̀ sí máa ṣe rere ògo Ọlọ́run kó tàn lára yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. tí a bá lọ wòwe 1 Chronicles 16:34 a ó rí ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe kí ó ti ọ̀rọ̀ tá a sọ náà sàn yìí tó tì í lẹ́yìn ìyẹn 1 Chronicles ni 1 Chronicles 16:34 ẹ jẹ́ ká lọ wò ó tún ṣe kíni ó tún báàkì ọ̀rọ̀ yìí nítorí pé kíni tí ọwọ́ Ọlọ́run bá ti wà nínú ayé wa kò sí tí ẹlẹ́ran ara lè fi wá ṣe bẹ́ẹ̀ ni ẹlẹ́ran ara ò lè ṣe nǹkan kan fún wa torí pé kíni ọwọ́ Ọlọ́run ṣe kíni ó ti wà ní ara wa nìyẹn Ọlọ́run má jẹ̀mú ọwọ́ Ọlọ́run tó wà lára yín tó wà lórí iṣẹ́ yín kò ní ṣe bìwó kò ní ṣe dádúró ẹni ìka èèyàn nípa Jésù wò ní lágbára lórí ẹ̀ ògo yóò tàn títò pa ayé yín ni bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ lọ wo iṣẹ́ Bíbélì wa tá à ń ṣe ká tó lọ nínú àdúrà Bíbélì wa yẹn kù ẹyọ kan nínú mẹ́ta ti àkọ́kọ́ àti ìrẹ́ni tó gbà á kí nàdẹ́ ni ohun tá a béèrè náà kì í ṣe ohun tó pọ̀ rárá ohun tá a lè sọ ohun tá a ti kà nínú Bíbélì ni mo sọ̀rọ̀ nípa àwọn adẹ́tẹ̀ èyí tí Jésù wòsàn mélòó ni wọ́n mélòó wá dúpẹ́ mo sọ̀rọ̀ nípa ọ̀pọ̀ Sárífátì tí wòlíì Èlíjà èyí tó ṣe kíni tó bá san gbogbo gbèsè rẹ̀ nígbà gbogbo gbèsè tó jẹ gbèsè tí kò lò bóòrò rẹ̀ tí ò gbẹ mọ́ ìyẹ̀fun rẹ̀ náà tí ò gbẹ mọ́ láti ọdún náà mo sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n rọ̀ nípa Lot àti ìdílé rẹ̀ nípa tí ìwé Lot yẹn níbo ni wọ́n ti sọ ìtàn Lot ṣé Genesis ni àbí ìfihàn láti Genesis tó ìfihàn náà ló gbọ́ wá ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ ká sọ ibi tá a ti gbọ́ ìtàn yẹn nípa ọ̀rọ̀ Lot àti àwọn ọmọ rẹ̀ ó jẹ́ yẹ pé ìwàkiwà yẹn àti ètekéte yẹn àti èròkèrò yẹn tó ń ṣẹlẹ̀ ní ìlú yẹn àwọn ọmọ Lot padà jẹ́ kí bàbá wọn kó ṣe kíni kó dẹni ìkọsẹ̀ níwájú Ọlọ́run nítorí pé kíni síbẹ̀síbẹ̀ ṣé n tí àwọn áńgẹ́lì méjì náà wá ṣe náà nìyẹn ní Sódómù àti Gòmórà láti lè ṣe kíni láti lè káńsù ìwà búburú àti àgbèrè tí wọ́n ń ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣe kíni wọ́n tún mú bàbá wọn kọsẹ̀ láti fún ní wáìnì mu tó di pé bàbá wọn tún bá wọn ní àdàpọ̀ níbo láti ká orí ibo láti rí ganan Bíbélì wa náà rèé èyí tí a lè jẹ ìtàn méjèèjì yẹn tá a bá ti ṣọ̀kan nínú rẹ̀ tàbí ẹ tẹ́sítẹ̀ sí mi tí mo rí báyìí tí mo lè ká bẹ́ẹ̀ mi náà bá ṣe ń rí bẹ́ẹ̀ ni gbogbo ènìyàn náà ó ṣe rí pé lóòótọ́ ni ìránṣẹ́ yẹn gbà ẹ jẹ́ Bíbélì náà nìyẹn gbogbo ibi tí ẹ bá wà lórúkọ Jésù Bíbélì yóò tẹ̀ yín lọ́wọ́ kìkìdá kẹ́ẹ̀kan kó wá sórí ètò tó bá tẹ̀ yín lọ́wọ́ pé tó Bíbélì mi ti tẹ̀ mí lọ́wọ́ o Olúwa ṣe mo ti jẹ́ o ẹ̀rí ó dára ká tẹ̀ mọ́ sọ́pà ń lọ nínú Bíbélì
ń lọ́nú ọ̀rọ̀ Ọlọ́run, à ń bọ́ Ọlọ́run rìn títí a sì ń gba ẹ̀bùn bíbélì. ṣe rí eléyìí ó jẹ́ glory fún ìrìn àjò ọmọ Ọlọ́run wípé ó mọ bíbélì dáadáa. ẹ jẹ́ á máa tú. ṣe rí bíbélì yìí tí ayé máa fi tán á mọ̀ tuntun ni kò lè láéláé, torí ní tá a bá tú sí lérò yìí wọ́n ṣe ká tú sí nígbà mìíràn lórúkọ Jésù nígbà èrè tìjú. Ọlọ́run májẹ̀mú ni yóò dì wá mú. a tún lọ nínú àdúrà náà nìyẹn. ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa bí ìpín mi bá burú ó yá sọ dayọ̀ fún mi. Ọlọ́run ṣe kíni, ó mú ìpín búburú kúrò nínú odò mara, ó di kíni, ó dùn. bí ìpín tèmi náà bá burú ó yá sọ dayọ̀ fún mi ní wákàtí ọ̀wọ̀ ẹ gbàdúrà bẹ́ẹ̀. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, ó yá bí ìpín tèmi náà bá burú, bàbá ó yá sọ dayọ̀ fún mi, bàbá sọ dayọ̀ fún mi, ọmọ sọ dayọ̀ fún mi, ẹ̀mọ́ sọ dayọ̀ fún mi. Ọlọ́run má mú bí ìpín mi bá burú ó yá sọ dayọ̀ fún mi ní wákàtí ọ̀wọ̀ yìí. ó yá mú ìpín búburú kúrò nínú ayé mi, torí mi ò yan ibi, mi ò yan búburú nínú ayé. Ọlọ́run má jẹ̀mú ó yá tún ìpín mi ṣe, bàbá tó ṣe, ọmọ tó ṣe, ẹ̀mọ́ tó ṣe. Ọlọ́run àwọn ọlọ́run ó yá tún ìpín yín ṣe ní wákàtí ọ̀wọ̀ yìí. ìpín yóò gbà tó ṣe. mọ́mì dádì, ìpín gbọ́dọ̀ gbà tó ṣe. ojú tó ń wò mí lọ́wọ́ yẹn, ìpín gbọ́dọ̀ gbà tó ṣe, nítorí pé kí ni gbogbo ènìyàn ó rí ọwọ́ Ọlọ́run àtọ́jú Ọlọ́run lára yín pé yes ìpín yín ṣe kí ni, ó ti gbà tó ṣe. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àtọkàn tó ń bá mi lọ nínú àdúrà yẹn tó ń ṣàmì àmín lórúkọ Jésù. àmì Ọlọ́run yóò wà nínú ayé yín, àmì Ọlọ́run yóò wà lórí iṣẹ́ yín, àmì Ọlọ́run yóò wà nínú ilé yín. gbogbo ènìyàn yóò sì rí àmì Ọlọ́run pé Ọlọ́run ṣe kí ni, ó ti fi ọwọ́ rẹ̀ sínú ayé yín. ẹ ò ní gbèrè tìjú. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. àti sọ fún Ọlọ́run, àdúrà yẹn kù mẹ́ta ká tó lọ ṣiṣẹ́ ti omi. ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa ti agbára, ọdún tí ń lọ o, ọdún yìí ò gbọdọ̀ pọn Ọlọ́run mi lọ́wọ́. ògo mi, ìṣeré mi ti ń bẹ nínú ọdún yìí kó tó lọ, Ọlọ́run bá mi pọ̀ lẹ́nu rẹ̀, kò gbọdọ̀ gbé lọ. ó yá pọ̀ lẹ́nu rẹ̀, fi lé mi lọ́wọ́, ẹ gbàdúrà bẹ́ẹ̀. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. ògo yín, ìṣeré yín ti bẹ nínú ọdún yìí, Ọlọ́run májẹ̀mú ó yá gbà lọ́wọ́ rẹ̀, kò gbọdọ̀ gbé lọ. ó yá kó pọ̀ sílẹ̀. ògo yín ti bẹ nínú ẹ̀ nínú ọdún 2018 yìí. Ọlọ́run májẹ̀mú, bàbá kó gbà fún yín, ọmọ kó gbà fún yín, ẹ̀mọ́ kó gbà fún yín. Ọlọ́run àwọn ọlọ́run o, ìṣeré yín ti bẹ nínú ẹja 2018 yìí ní orúkọ Jésù. Ọlọ́run yóò gbà lé yín lọ́wọ́. bàbá kó gbà fún yín, ọmọ kó gbà fún yín, ẹ̀mọ́ kó gbà fún yín. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. á lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Ọlọ́run májẹ̀mú, orí mi ò gbọdọ̀ kọ àdúrà. ẹ̀rí ó ṣe pàtàkì, bẹ́ẹ̀ ni orí wo gbọdọ̀ kọ àdúrà, torí pé kí ni, àdúrà gbọdọ̀ ṣe ti yín tì. ẹ já sọ fún Ọlọ́run, orí mi ò, ẹ di orí mú, ẹ já dorí mú. orí mi ò gbọdọ̀ kọ àdúrà, àdúrà gbọdọ̀ ṣe tèmi tì. kọ́dí tó lọ, Ọlọ́run májẹ̀mú, àdúrà gbọdọ̀ ṣe tèmi tó yẹ mí yògo mi, ó yá fi lé mi lọ́wọ́, ẹ gbàdúrà bẹ́ẹ̀. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, ọdún yóò gbọdọ̀ lọ́wọ́ mi lọ́wọ́. ògo mi, ẹwà mi, òṣèré mi tí ń bẹ nínú ọdún yìí, orí mi ò gbọdọ̀ kọ àdúrà, àdúrà gbọdọ̀ ṣe tèmi tì lórúkọ Jésù. mọ́mì dádì, àdúrà ò ní ṣe tiyín tì. ògo yín kò ní di àpínlẹ̀, ire ayọ̀ yín kò ní di àpínlẹ̀. ògo tọ́lọ́run lẹ́ẹ̀lò nínú ayé lórúkọ Jésù. ọba májẹ̀mú yóò gbà fún yín. ọba àwọn bá mi gbà fún wọn ní orúkọ Jésù. ní ìdílé ìyá àti ìdílé bàbá, ògo tí ẹnikẹ́ni ètò lórí ibẹ̀ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, bẹ́ẹ̀ ni ó wà lọ́wọ́ rẹ lórúkọ Jésù. Olúwa yóò gbà fún yín, bẹ́ẹ̀ ni yóò rí. ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó ń gbé nínú àwọn ọ̀run, bí ọdún yìí ti lọ, Ọlọ́run má jẹ́ mi ò lọ tọmọtọmọ. gbogbo bàtà ọ̀fọ̀ bàtà àjà èyí tí wọ́n máa bọ́ sẹ́nu ẹlòmíràn ní ọ̀pẹ ọdún, má jà yọ sẹ́nu ọ̀nà mi. ẹ gbàdúrà, ṣe pàtàkì. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o, bàtà ibi má jà yọ bọ́ ẹnu ọ̀nà mi. bàtà ọ̀fọ̀ bó ti wù kí wọ́n fi góòlù ṣe tó, má jù wọ́n gbèsè kan lé. Ọlọ́run májẹ̀mú, wọn ò gbọdọ̀ kégbé káyín mọ́. Ọlọ́run àwọn ọlọ́run, Olúwa kó ṣàánú gbogbo bàtà ibi, gbogbo bàtà ẹkún nínú ayé yìí ní orúkọ Jésù. wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà yín, ọ̀tá ò ní bọ́ bẹ̀, ìkà ò ní bọ́ bẹ̀, ẹni bí ò ní bọ́ bẹ̀. àwọn arógo síwájú ológo àbògo jẹ́ ayé ènìyàn lọ́wọ́, iṣẹ́ wọn nìyẹn ní orúkọ Jésù. wọn ò ní ráyè lórí iṣẹ́ yín, wọn ò ní ráyè lórí ayé yín. ìpinnu tí wọ́n ń dá ní ọdún yìí nínú ayé yín pé
bóyá ẹ̀mí yóò lọ ní orúkọ Jésù, ẹ̀mí wọn ni yóò lọ pẹ̀lú ní orúkọ Jésù. Ẹ̀mí yóò ní bọ́ lójijì, ẹ̀mí àwọn ọmọ yóò ní bọ́ lójijì ní orúkọ Jésù. Àjọ tí ayé máa ń fi dá lọ́dọọdún wọn ò ní dánú lé yín ní orúkọ Jésù. Wọn ní wọn ò ní dá lórí àwọn ọmọ yín lórúkọ Ọlọ́run alààyè. Ẹ̀mí tó bẹ̀rẹ̀ ọdún yìí náà ni ó rí òpin ẹ̀ nínú ayọ̀ lálẹ́ ó sì ti rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ má bínú, ẹ̀mí Ọlọ́run ní kí n sáré fi àdúrà méjì ilé ẹ̀jẹ̀ àfihàn aládùúrà náà wà ẹ̀jẹ̀ sọ fọlọ́run. Ọlọ́run má jẹ̀mú o, bí bá ń bọ̀ lọ́ọ̀kan má jò bá mi, bí bá ń bọ̀ lẹ́yìn má jò bá mi, má jẹ́ ṣe kò fẹ́ bí gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú o, ibi má jò bá mi ńlẹ̀, ibi má jẹ́ ṣe kò ń gẹ̀rẹ̀, má jẹ́ ṣe kò ń gẹ́ ibi má jò bá mi. Ọlọ́run má jẹ̀mú, mo gbàdúrà fún yín, ibi bí bá bọ̀ lọ́ọ̀kan kò ní bá yín, tí bá ń bọ̀ lẹ́yìn yín ní orúkọ Jésù mo ní kò ní bá yín. Gbogbo lẹ́tà ẹbí ṣọ́tà àti èké ìṣù àyè tí wọ́n ń pín kiri yẹn wọn ò ní pín yálé yín. Ọlọ́run má jẹ́ kó mẹ́sì yín, ọba àwọn ọba kó mẹ́sì yín, olúwa àwọn olúwa kó mẹ́sì yín, akọ̀mọ́tì kalẹ̀ kó mẹ́sì yín ní orúkọ Jésù. Ibi ò ní wọlé yín, wàhálà dàmú kò ní wọ iṣẹ́ yín, ogun ẹgbẹ́ ó di dìlọ̀dìlọ̀ ní orúkọ Jésù kò ní ẹ̀pẹ́ yín. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run ẹrù gbogbo tàbí àmì ètúwò. Ọlọ́run má jẹ́ wọn gbà mọ́ ẹ̀, gbogbo ẹrù tàbí àmì ètúwò, gbogbo tí wọ́n máa sọ pé ẹ má wulẹ̀ lọ bí wọn ẹ ṣáàjì wọn lọ wábì kan ní orúkọ Jésù. Ìpín mi náà kọ́ Ọlọ́run àwọn Ọlọ́run o, gbogbo ẹrù tàbí àmì ètúwò ní orúkọ Jésù má jẹ́ wọn gbé ká mọ́lẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹrù tàbí àmì ètúwò má jẹ́ wọn gbé ká yín mọ́lẹ̀. Ọlọ́run má jẹ̀mú o, wọn ò ní gbé ká mọ́lẹ̀, wọn ò ní gbé ká yín mọ́lẹ̀. Gbogbo ẹrù tàbí àmì ètúwò ètí èṣù ń pín kiri wọn ò ní pín délé yín. Ọlọ́run má jẹ̀mú ó yẹ kó sàmì sílé yín, àmì yìí bá mi ṣe sílé wọn, ọba àwọn ọba kó sàmì sílé yín kẹyìn Ọlọ́run. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kọ ẹ má bínú ẹjá sáré gbà kan sí ẹjá sọ fọ́lọ́run. Ọlọ́run má jẹ̀mú, Ọlọ́run nígbà tí ògo mi bá tàn má jẹ́ kí mi pin. Ẹ̀rí mo rí pé ògo àwọn ìránṣẹ́ méje kan rẹ̀ tí ògo yóò tàn kí ọdún èkó tó rí. Ọlọ́run má jẹ̀mú ògo tó fẹ́ tàn nínú ayé yín kò ní jẹ́ tí ó pin ẹ̀mí yín, tí ògo yín tàn Ọlọ́run má jẹ́ kó pin ẹ̀mí mi. Ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Nígbà tí ògo yín bá ń tàn Ọlọ́run má jẹ̀mú o, gbogbo apẹnilẹ́mìí abayé ènìyàn jẹ́ àfàyè èèyàn ṣòfò ní orúkọ Jésù. Wọn ò ní ráyè lórí ayé yín. Gbogbo ògo dé ẹ̀mí pin kò ní jẹ́ ìpín yín, ògo dé ẹ̀mí pin kò ní jẹ́ ìpín yín. Mọ́mì ẹ sàmì dáadáa, ògo dé ẹ̀mí kò ní jẹ́ ìpín yín ní orúkọ Jésù. Ẹ̀mí púpọ̀ àti àlàáfíà tẹ́ ẹ fi ṣe ọ̀rọ̀ yín iná lẹ́ẹ̀fi jẹ́ títí ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú lórí àdúrà ìta àkọ́kọ́ gbà yẹn, ọba àwọn bàbá mi fi àṣẹ dá wọn lò. Ọlọ́run má jẹ̀mú bá mi fi àṣẹ dá wọn lò. Akọ̀mọ́tì kan bá mi fi àṣẹ dá wọn lò. Ọlọ́run má jẹ̀mú gbogbo ìbẹ̀rù tí wọ́n ti ń ṣe tí wọ́n ti ń gbà látàárọ̀ yẹn bá a bá rọ́mọ bá àmọ́rídà sáàkì lára ẹni. Ọwọ́ Ọlọ́run ẹwọ Ọlọ́run ó yá kó wọnú ayé yín, kẹ́ẹ̀rí ọwọ́ Ọlọ́run ògo Ọlọ́run kó tẹnu ayé yín. Èyí tó tẹ̀yìn kò ní kú láéláé, mo lè tó tẹ̀yìn kò ní kú láéláé. Màmá mi ẹ gbàgbọ́ ẹ ò gbàgbọ́, bàbá mi ẹ gbàgbọ́ ẹ ò gbàgbọ́, àǹtí mi ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́, sísá mi ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́. Ògo ètò tẹ̀yìn ní orúkọ Jésù mo ní yóò títí dòpin ayé yín ni. Ẹ̀mí gúngún àlàáfíà mo wá fi bèrè fún sí abẹ́rẹ́ ní orúkọ Jésù. Ó yá kó wọ abẹ́ ògo náà, ẹ fi ẹ̀mí gúngún àlàáfíà lọ ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah. Ògo fún àtọ́jú. Ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ omi wa, ẹ jẹ́ ká gbé omi wa, iṣẹ́ omi lókùn tá a fẹ́ ṣe yẹn bí a ti ṣe. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ọlọ́run má jẹ̀mú ẹ̀yin máa rò nínú ọkàn yín ní tẹ́ fẹ́ dorí omi yẹn kọ. Ṣé àpé mẹ́ta lọ́kàn la máa fi ṣe. Ẹ kọ́kọ́ ro nọ́mbà 1 yẹn ní tẹ́ fẹ́ fi omi yẹn ṣe. Èmi á kàn mọ́ sọ ọ̀rọ̀ sínú ẹ̀ ní Ọlọ́run má jẹ̀mú lórí tí wọ́n fẹ́ omi yẹn ṣe, èyí tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n sọ fún Ọlọ́run àlàyé. Kì í ṣe èmi ẹlẹ́ran ara ni mí, nítorí ẹlẹ́ran ara kìkìrì ẹlẹ́ṣẹ̀ náà ni gbogbo wa, ṣùgbọ́n Ọlọ́run má jẹ̀mú mo sọ ní wákàtí ọ̀wọ̀ ẹ̀ ẹni tí wọ́n sọ tó nú omi yìí èmi ò gbọ́, ṣùgbọ́n létí lu kára bí ajere ni wọ bàbá mi, mo ti ń gbọ́ tí wọ́n wí lórí àdúrà tí wọ́n sọ lórí tí wọ́n fẹ́ fomi kọ́ tó fẹ́ dorí ẹ̀kọ́ ní ìgbà àkọ́kọ́ lórí omi yẹn. Ọlọ́run má jẹ̀mú fàṣẹ dá wọn lóhùn, bàbá fàṣẹ dá wọn lóhùn lórí omi náà, fàṣẹ dá wọn lóhùn
lórí omi tí wọ́n yẹn fàṣẹ dá wọn lò lórí tí wọ́n láwọn fẹ́ yẹn fàṣẹ dá wọn lò lórí tí wọ́n láwọn fẹ́ yẹn fàṣẹ dá wọn lò lórí tí wọ́n bèrè yẹn fàṣẹ dá wọn lò lórí tí wọ́n bá ti mú mi náà fàṣẹ dá wọn lò ọlọ́run má jẹ̀mú ó yá sọ mi dàgbára ó yá sọ dàgbára ó yá sọ dàgbára ṣe bá tàn lórí omi òun náà lọ sọ nì tó yẹ pé ńgbà tí téèyàn bá dé ìlú Jerúsálẹ́mù gbogbo ènìyàn gbọ́dọ̀ gbé dé ibi odò mara táwọn náà ó bù mu tí wọ́n bù sórí wọn ọlọ́run má jẹ̀mú ọ̀rọ̀ omi náà là ń sọ nípa rẹ̀ ọlọ́run má jẹ̀mú omi Jerúsálẹ́mù omi Jọ́dánì ó yá darapọ̀ mọ́ omi tí wọ́n gbé lọ́wọ́ ó yá sọ́dọ̀ omi ìṣẹ́gun ó yá sọ́dọ̀ omi agbára ohun tí wọ́n sọ pé àwọn ò fẹ́ yẹn ó yá kó mú kúrò ọmọ mú kúrò ẹ̀mọ́ mú kúrò ó yá ká ìwẹ̀ láwẹ̀yẹ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù lórí mímú lẹ́fẹ́ tún sọ èmi ọmọ táyìn tún sọ lórí omi ní ìgbà kejì níta ẹlẹ́ẹ̀fẹ́ yẹn ó yá lórí oògùn tí wọ́n fi yín sí lórí àìsàn yẹn ẹ sọ fọ́lọ́run ẹ máa sọ fún un lórí wọn làwọn ò fẹ́ yẹn lórí ogun àìsàn yẹn tí wọn làwọn ò fẹ́ náà ayé wọn àwọn fẹ́ kó pòórá ọlọ́run má jẹ̀mú atáfẹ́fẹ́ bá fẹ́ kò sẹ́ni tó lè gbà mú ọlọ́run má jẹ̀mú tí wọn bá ti lè gbà fẹ́ bá mú tí wọn ò lè sọ pé wọ́n ta kókó síbì kan yàtọ̀ sí ètò wa ni wọ́n fi sínú bọ́ọ̀lù wo yàtọ̀ sí ìyẹn ṣùgbọ́n afẹ́fẹ́ ọlọ́run ní orúkọ Jésù ó yá kó fẹ́ wọnú omi gbogbo bó bá ti ń mu omi yìí tàbí wọ́n bá fi ń dojú ẹ̀kọ́ ogun àìsàn yẹn ó yá kó fẹ́ kúrò nù ayé wọn ó yá kó fẹ́ dànù gbọ́dọ̀ wà lóko nílò mọ́ ọlọ́run má jẹ̀mú ó yá sọ mi ìdẹ́gun ìṣẹ́gun ó yá sọ domi agbára bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ìgbà kẹta rèé ẹjá sọ fọ́lọ́run lórí omi yẹn ẹṣẹ lórí iṣẹ́ yín ni ẹjá sọ fọ́lọ́run ogun gbèsè yẹn ó ti tó gé tòótọ́ á fò mí ìwé ni ọlọ́run àwọn ọlọ́run gbà mí ọlọ́run ṣàánú mi ó yá ṣàánú fún mi kùtùkùtù òwúrọ̀ àárọ̀ fún mi ìwé ó yá lórí iṣẹ́ wọn ìní wọ́n sọ pé wọ́n fẹ́ fi ṣe ní orúkọ Jésù ìgbà kẹta rèé ní tó bá fi dorí ẹ̀kọ́ tí wọ́n sọ pé àwọn ò fẹ́ yẹn púpọ̀ ogun gbèsè ti fẹ́ láwọn kúrò níbi táwọn wà ó ti fẹ́ dé gbèrè tìjú ogun gbèsè yẹn ogun àgbàná yẹn kí ló ń jẹ́ àgbàná ọlọ́run má jẹ̀mú gbogbo wàhálà tí wọ́n ló ń bá fira níbi iṣẹ́ wọn yẹn ó yẹ ọlọ́run má jẹ̀mú omi ni wọ́n fẹ́ fi dojú kọ tó bá ti fún mi wẹ́yìn ìdájí nígbà tí wọ́n ti sọ̀rọ̀ sí ẹnikẹ́ni ọlọ́run àwọn ọlọ́run o ẹ̀wọ̀n ó fi pẹ̀fún díẹ̀ sí bàbá ní ẹ̀fí pẹ̀fún díẹ̀ sí nígbà tó bá fẹ́ fún mi wẹ́ ní ìdájí lẹ́yìn ogun gbèsè yẹn ogun ẹ̀ní yẹn ogun àgbàná yẹn ogun àìkówójọ yẹn ó yá má jẹ̀mú ó yá lọ mú kúrò ọba àwọn ọba ó yá lọ mú kúrò ìwọ́kúlọ̀ ọlọ́run ọba tí ò yí kò padà lórí ṣọ́ọ̀bù yẹn lórí ogun gbèsè lórí ogun wàhálà lórí ogun àgbàná lórí ogun pé káàkiri láfẹ́ ṣèmí gbogbo tó ń sínú ọkàn yín yẹn ọlọ́run má jẹ̀mú ó yá kó mú kúrò gbogbo wàhálà yẹn ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ kí wọ́n fi hàn fún sí i nígbà tí mo ti sọ̀rọ̀ sí ẹnikẹ́ni ẹ ń domi pọ̀ mọ́ ẹ lọ́ọ́ fi ṣèwé ní kọ́mọ́nkíá ní àárọ̀ kùtùkùtù ẹ jẹ́ kó kan ilẹ̀ orí ga bẹ́ẹ̀ ni gbogbo ogun wàhálà ẹ ọfà tí ọ̀tá tamọ́ yín tó dààmú ayé yín tó mógun gbèsè wá ní orúkọ Jésù tó mógun gbàgbàná wá ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ màmá mi bàbá mi ní orúkọ Jésù ẹ ò ní dàrú kà mọ́ ọlọ́run má jẹ̀mú kó fomi ìṣèwòsàn yín kó fomi ìṣàwòtán àìsàn yẹn gbogbo àìsàn yẹn ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ọlọ́run má jẹ̀mú ó yá wọ inú mi lọ ọba àwọn ọba ó yá sọ mi ìdẹ omi agbára mẹ́ta lọ́kan ni màmá kan láwọn fẹ́ lò fún ogun àìsàn ni dáàdì kan náà láwọn fẹ́ fi bọ́ ogun àìsàn wí ni gbogbo ogun ẹ̀ṣẹ̀ tó ń dùn yín orókùn yẹn ẹ bù sí lọ́wọ́lọ́wọ́ báyìí orí orókùn yẹn gangan ẹ bù sí kí ló ń jẹ́ pẹ́sẹ̀ yín ń gbọ̀n ẹ bù sórí orókùn yẹn tẹ ẹ bá ní pẹ̀fún ẹ̀yin ẹ bá mi fi rá ẹsẹ̀ yẹn láti orókùn yẹn dé sálẹ̀ ní orúkọ Jésù ẹ ò tún gbúrò orókùn ríro yẹn mọ́ ẹsẹ̀ tó ń gbọ̀n yẹn á dúró ó gbọ́dọ̀ dúró ni ṣọpọ́lọ́ ló ní ọkàn egungun tó wà níbẹ̀ òun ló ní ọmọ control òun ló ní ẹ̀mí ara tó ń control ẹsẹ̀ yẹn lọ́wọ́ òun ló ní ẹ̀jẹ̀ tó ń control ẹsẹ̀ yẹn lọ́wọ́ òun ló ní iṣẹ́ tó ń control ẹsẹ̀ yẹn lọ́wọ́ iṣẹ́ yẹn kó gbọ́dọ̀ wà. àkàlẹ̀ ìkòní díẹ̀ gbúrò rẹ̀ mọ́ láti òní lọ ẹ ó di oníwòsàn tó péye ọkàn yóò sì balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù tí a bá wà nínú ilé tàbí ní ṣọ́ọ̀bù wa ẹ jẹ́ ká máa lo Róòmù yìí Rome 16:20 ẹ jẹ́ á máa fi sọ ọ̀rọ̀ ẹ jẹ́ á máa fi gbàdúrà lórúkọ Jésù a ò ní dẹni ìtanù a ò ní gbèrè tìjú Ọlọ́run má jẹ̀mú yóò dì wá mú ẹ máa lo Rome 16:20 ẹ jẹ́ ká máa fi gbàdúrà ẹ jẹ́ ká máa fi sọ̀rọ̀ fún Ọlọ́run lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run má jẹ̀mú adúpẹ́ ayìn o bàbá gbé ọ̀gá nítorí tó ṣe àánú ẹ̀rọ lẹ́lẹ́ adúpẹ́ ìsìn tèmi
adúpẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tó mú wa gbọ́ lọ́sàn yìí, adúpẹ́ àwọn àdúrà tó fún wa lóore ọ̀fẹ́, adúpẹ́ pé o wà pẹ̀lú wa, o jẹ́ dígbèrè tìjú, o jẹ́ kó jẹ́ pé ìyá àdúrà mọ̀lẹ́ ẹ̀rí abániṣẹ́ mọ̀lẹ́ wa lónìí, àwọn tá à ń gbọ́ náà mọ̀lẹ́ gbọ́ lẹ́nìí, o jẹ́ kí wàá ládàmú kó ṣẹlẹ̀ sí wa, a yìn agbé ọ̀gá, bàbá gbọ́ ọpẹ́ wa, bàbá gba yìn wa, a ó yàn títí lẹ́lẹ́, Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù, hallelujah hallelujah hallelujah. Ní ìjọ́ mẹ́jọ àti èmi àti ẹ̀yin, a ò ní gbèrè tìjú, a ò ní yọ sọnù. Tí a gbàgbé, a lè pè mí, kò bá jẹ́ ìgbà tá a bá ṣe tán, ẹ jẹ́ á pè ìkídákí nǹkan tó pé ká ẹ pè sórí ètò ní ìjọ́ mẹ́jọ ni. Ní ìjọ́ mẹ́jọ, ẹni pé a ti bọ́ sínú oṣù kọkànlá nìyẹn, ó ń lọ ti ẹ̀nu, kò ṣe kíni, kò dúró dẹnikẹ́ni. Orúkọ Jésù, a ò ní gbèrè tìjú, Ọlọ́run máa yẹ̀ mú ló wà pọ̀ oṣù kẹwàá wa tá a jọ lò ó ní àlàáfíà, iná àlájọ lò ìkọkàn, àjọ lò kejìlá, àjọ lò January 2019. Orúkọ Jésù, a ò ní dòkú, a ní sí fẹ́ẹ̀ dòkú, bẹ́ẹ̀ ni a ní fẹ́ẹ̀ dòkú, a ní yọ̀sùn àtẹ̀mí àti ẹ̀yin ní ìjọ́ mẹ́jọ, ká pàdé láyọ̀, ó dàbọ̀.